Báwo lẹ́yìn ṣe jẹ́ láti? Kí ló kọ́? Ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ ọmọ ìlú ẹni tó jẹ́ ìyá mi ní mọ́sálásí ọ̀pẹ ìlú ní àwọn ọmọ ìlú ìsìnkú lọ́ọ̀bì lánàá nítorí dédé àwọn amọ̀kùnsìkà wọn á gbọ́ sífìlì wa gbogbo lọ́ọ̀bì níbí lánàá aláàjì ọlọ́run ń tọ́jú ṣètò jẹ́ pé ó súnmọ́ ní pẹ́kípẹ́kí ọ̀rọ̀ ní kókó tó bá jí láàárọ̀ a gbọ́dọ̀ mìíràn tó bá lọ sí àárọ̀ a gbọ́dọ̀ mìíràn ṣùgbọ́n tó di nírọ̀lẹ́ lánàá nǹkan bí agogo 5 yẹn ó ti lọ sí ṣe mo gbé ìjọ lọ wọ́n bá ń sọ pé wọ́n máa ń tí ọlọ́run ń tọ́jú mi wọ́n yàn ní tí ẹ̀ tètè mọ̀ pé ibi ti pa mí gan wọ́n á ní kí ni tó ṣẹlẹ̀ ìyàwó máa ní àníwọ̀n tí ọlọ́run ní tọ́jú mi lọ́nà ní Ẹni pé wọ́n náà mọ̀. Ṣé wọ́n ń bá wọn jà ní àbí? wọ́n ní wọ́n sá ń nà lọ́wọ́ wọ́n ní à ń nà lọ́wọ́ tí wọ́n láti wá jáde nínú yàrá tí mo wà tí mo ti ń jẹ lọ mi ìsanwó mi wọ́n á gbéra ó dibẹ̀ mo ṣe wá lọ nínú àyè sí ọ̀nà yẹn torí bí ilé kẹta sí mi nílé yẹn ilé kẹta ni mọ́sálásí yẹn wà sí mo ṣe wá ń lọ tí mo fẹ́ yí ọ̀nà níbi òkú ní àkọ́kọ́ tí ń kọ̀ọ̀kan mo pàdé ọlọ́run ní tọ́jú mi wọ́n dẹ̀ fi aṣọ orí tó ti gba orí ẹ̀ tí pọ́n ti gbọ́dọ̀ mo wá ké Ẹ̀rí tó fi aṣọ fún wa. mo ti rí tó faṣọ gba orí mo wá rí ọ̀kan nínú à ń pè ní bàbá Rọ̀kìbá òun ṣe télọ̀ Rọ̀kìbá yẹn ó ti sá lọ a ò tí ì rí látàná àtìyàwó rẹ̀ a ò rí àwọn ọmọ ẹ̀ náà a ò rí Wọ́n ti sá lọ. ààrẹ wọn ní ti ẹ̀rí wọn látàná so bí wọ́n ti wá ṣe tí mo pàdé wọn yẹn tí wọ́n tọ́lọ́ ní tọ́jú mi wá fọwọ́ mú aṣọ yẹn mo pẹ̀lú bàbá Rọ̀kìbá yẹn wọ́n á lọ sọ́sùn wọ́n á rí i pé hospital lẹ́ ń gbé lọ the next thing kí ló ṣẹlẹ̀ pé àwọn amọ̀kùnsìkà tí wọ́n fún ní ọ̀bẹ lórí wọ́n pé nbo ni wọ́n wà wọ́n ń sáré lọ àwọn èrò wa pọ̀ ọ̀pọ̀ táwọn obìnrin ni mo sì wá ń sáré lọ sọ́nà sálẹ̀ mo á rí amọ̀kùnsìkà yẹn nígbà tí mo rí mo wá rí ó tún mú ọ̀bẹ yẹn lọ́wọ́ mo wá ń wọ́nà wípé kó tiẹ̀ sún mọ́ mi kí n fi bá a sọ̀rọ̀ láti pé bọ́yá àwọn èèyàn lè bá mi ráyè ràǹdí ẹ̀ tí àbí tàn sẹ́mọ̀ èèyàn ságbọ́dọ̀ sọ pé òun máa ṣèdájọ́ lọ́wọ́ ara wọn mo ti wá sọ ó wá tó yọ ọ̀bẹ yẹn sí mi gangan náà ọ̀bẹ yẹn náà ó gbé ọ̀bẹ yẹn lọ́wọ́ wá sí báyìí ó lóun máa pa wọn nígbà mọ kí ló tulẹ̀ sí fún ọ kí ló fàtẹ̀ fi ń jà kò rí nǹkan kan sọ ibi tó ti wá ń sọ yẹn ó wá kanjú rí ọ̀kan nú àwọn boys kan ní àárín ibẹ̀ ní ìtì ẹ̀mọ́ bọ̀ yẹn ó sì bẹ̀rẹ̀ sí kúrò níwájú mi nù ló bá bẹ̀rẹ̀ sí lé bọ̀ yẹn lọ ó sì wá lé bọ̀ yẹn lọ ó tún lé bọ̀ mí lọ again. Kò dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ pé bóyá kò tiẹ̀ tí ìròjọ́ kankan fún mi o kò ròjọ́ kankan o but ó sì mú ọ̀bẹ yẹn lọ wọ́n á rí i pé the next day kí ni mo lè ṣe báyìí o mo kàn bá máa kìíní mo bá gbéra ó di police station mo bá lọ rìpọ́ọ̀tù ní ọlọ́pàá ní RS police station ayépẹ́ńbí ìgbà tí mo débẹ̀ ọlọ́pàá yẹn dé attend sí mi wọ́n ní kí ló dé bàbá mo ní à wọ́n ti gún ìmáàmù wa ní ọ̀bẹ lórí ní nǹkan mo ní onítẹ̀ wà ń bẹ̀ mo ní ọ̀tọ̀ wà pè mí ní olé ní ó ní dpo ẹ bá ní akíní ká ṣe báyìí bàbá mo ní ẹ fún mi lọ́lọ́pàá ẹ jẹ́ ká lọ síbẹ̀ ẹ jẹ́ ká lọ fún mi lọ́lọ́pàá a tó gbéra wa sórí ọ̀kadà. Kí làwọn ọlọ́pàá wá ṣe? Àwọn ọlọ́pàá wá àwa jọ gbéra wa ìgbà tá a máa dé àwa ń bọ̀ àárín àwọn èèyàn àbáwá bọ̀ yẹn àríbọ̀ yẹn inú ilé ibi tí wọ́n wá ló sáwọ̀ ní àwọn ọlọ́pàá tó lọ síbẹ̀ àtúndé inú ilé yẹn àwùjọ inú ilé yẹn ààrẹ nìkan. Dídá agbóhùn èrò ìṣẹ̀lẹ̀ àgbo nǹkan yẹn bí aago 5 àbọ̀ sí 6 ni ìrọ̀lẹ́ pápátá ni. Bọ́ọ̀ yẹn tẹ àwọn amọ̀kùnrin àtẹ̀sọ́. Báwo ni wọ́n ṣe jẹ́ ládùúgbò? Ṣé ará àdúgbò ni wọ́n ṣe láńlọ́ọ̀dù làwọn náà ládùúgbò ni? Amọ̀kùnsìkà yẹn ilé ibi tí ó mì mọ yẹn dáadáa but mi rí o sẹ́rí tó pẹ̀sẹ̀lẹ̀ ni pé aláàjì ibi tóun ti ń kọ́ àwọn ọmọ níké nínú mọ́sálásí yẹn àwọn ọmọ wẹrẹ pọ̀ tó ń kọ́ níké ọ̀kan nú àwọn amọ̀kùnsìkà ọmọ àdúgbò kan ọ̀kan nú ọmọ mi rẹ́ǹtì tó rẹ́ǹtì ilé ládùúgbò ọ̀gá rẹ̀ ni bàbá Rọ̀kìbá tí mò ń wí wọ́n ń pè yẹn ní Súnkànmí yẹn òun kọ́ṣẹ́ télọ̀ lọ́dọ̀ bàbá Rọ̀kìbá yẹn Súnkànmí yẹn wá ní òun pẹ̀lú ọmọ amọ̀kùnsìkà tá a mọ̀ rí yẹn ni wọ́n jọ ń jà yẹn ní ẹjọ́ léra wọn dé ọ̀dọ̀
ìmáàmù náà mọ́sáàsì mi. wọ́n ṣe pé ìmáàmù ló ń báyàn jà. nínú ìmáàmù ọ̀bá yẹn já o ìgbẹ́ tó ti wá ń léra wọn wọnú mọ́ọ̀sì yẹn inú mọ́ọ̀sì tí wọ́n léra wọn wọ̀ yẹn ìmáàmù wa sọ kí ló dé tó fi léèyàn dé inú mọ́ọ̀sì kí ló ṣẹlẹ̀ ìyẹn wá ń gbà wọn ó wá ń bá wọn pé ẹ lè jà ẹ mọ́jà ó sá rescue rẹ̀ ìgbà tó rescue rẹ̀ tán tí ìyẹn wá lọ tó rescue rẹ̀ tí ìyẹn wá lọ tán ni ó wá ní bọ́ ìyẹn tó wá padà wá again so ti yé ló wá bọ́ síbi tí aláàjì ti ń kọ́ mọ́ pé òun ò gbórí sókè ẹ̀yìn ló kọ́ sí bó ṣe wá dé ìyẹn ló bẹ̀rẹ̀ sí kò ní orí bó ṣe gún aláàjì ìmáàmù wa bó ṣe gún lórí nìyẹn. àwọn boys ẹ̀ ti máa ń ṣe báyìí tẹ́lẹ̀. àwọn boys yẹn wò sẹ́rí àwọn boys yẹn wò é ṣèyàn dáadáa wọn kì í ṣèyàn dáadáa. ó ti máa ń ṣàwọn irú àwọn. wọn àti pààyàn rí o mi tí ì rí kan pààyàn rí o tí àná ni mo rí pé wọ́n pa ẹni tó jẹ́ ìmọ̀ wọn. ó ti máa ń fa wàhálà tẹ́lẹ̀. wọ́n máa ń fa wàhálà. láti gbà yẹn ìgbésẹ̀ wo ni àwọn láńlọ́ọ̀dù ń gbégbèsè wọn gbìyànjú agbára wọn ṣùgbọ́n agbára wọn ò ká wọn. ṣé kò sí ẹni tí ó súnmọ́ àbíbí tí ẹni yẹn máa ń rìn sí lálẹ́ tí gẹ̀ẹ́tì. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti káàkiri wọ́n ti wá táwọn èèyàn sọ tí wọn ò wo àti lọ torí gbogbo òru yẹn a ṣe máa ń láti gbé òkú yẹn ibi tá a gbé òkú yẹn lọ sí usage hospital láti rescue gbọ́n nígbà tá a dé usage yẹn ti kú ká tó dé usage àti usage látún ti wá gbé padà wọn ní ká máa gbé wọn lọ sí another police station Adélùbí but àwọn ọlọ́pàá àtàkọ́kọ́ yẹn nígbà tí a ti kọ́kọ́ rìpọ́ọ̀tù yẹn ìgbà táwọn ò rí tí wọn ò dẹ̀rẹ́ ni tí wọn ò mọ̀ àwọn wà tí wọn but èmi tí mo tán lọ́jọ́ ẹ̀wọ̀n usage àti àpò mẹ́ẹ̀ ni wọ́n á ní Adélùbí straight ní kámá rẹ̀ kò sí pé Adélùbí ni headquarter ayépé yẹn bàtà wa dá ayépé yẹn wọ́n láti wá sọ pé òkú yẹn ń kọ́ ká máa gbé lọ sí nígbò kò sí ká lè ṣe pé tó bá wà nínú ìgbò nǹkan ìbẹ̀rù yẹn máa fara pamọ́ sí pé torí pé a sì bẹ́rí ààrẹ. lórí ọ̀rọ̀ yìí tí làwọn ìgbésẹ̀ wo làwọn lánàá ìgbésẹ̀ landlord ní ilé dáhùn lórí ìgbésẹ̀ landlord torí rẹ̀ náà mo fi sọ pé tó bá ti parí baálẹ̀ tàbí chairman àwọn wa tó jẹ́ landlord association àwọn wọn lè sọ pé ìgbésẹ̀ tá a gbé ṣùgbọ́n ìgbésẹ̀ tá à ń gbé náà ju pé o ti wà ń police station lọ àwọn ọlọ́pàá dẹ̀ ti ń gbé ìgbésẹ̀ àwọn ọlọ́pàá náà wọ́n lè wà lọ sí. a rí chairman o a máa rí chairman wa bàtà rí baálẹ̀ a lọ lé chairman wa ẹ jẹ́ ká lọ síbi chairman wa.